Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọ̀dọ̀ọdún bí ẹ ṣe dáadáa làbálé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń júníyàn ẹnì kan ló mọ̀ àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí awuyewuye bó ṣe ń lọ gbogbo wa náà là ń rí gbogbo àwọn ìròyìn yẹn àwọn tí Elédùmarè ti ràn lọ́wọ́ lórí bí wọ́n ṣe gba àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bọ́n ṣe gbà wọ́n sílẹ̀ awuyewuye tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Àwọn ìjọba gbìyànjú ká kan sára sí wọn. Oríṣiríṣi àwọn nǹkan la ti ń gbọ́ lẹ́yìn yẹn ṣùgbọ́n at least ká ṣàdúpẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ wọ́n ti padà sí ilé láyọ̀ àtàlàáfíà. A rí bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe lọ kí wọn ní hospital. A dẹ̀ rí bí gbogbo ẹ ṣe ń lọ ẹ̀kọ́ ló ń ṣàánú wa ni. Lọ́wọ́ yìí olùkọ́ tí wọ́n gé lórí tí wọ́n pa dànù ìyẹn ọ̀gbẹ́ni Michael Oyedokun gbogbo wa náà ni a gbọ́ bó ṣe lọ tí wọ́n pa ọ̀gbẹ́ni yẹn. Now àwọn ẹbí wọn ti wá jáde ó mà ṣe o. Àwọn ẹbí àwọn ará bí wọ́n jáde síta wọ́n sun ẹkún pé kí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń dunnú wípé àwọn fámílì wọ́n ti padà sílé bó wá mú kí àwọn máa rántí ọ́nkù àwọn tí wọ́n pa sínú ìrìn àjò yìí àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí àwọn ẹbí olóògbé Michael Olúgbadé Oyedokun wọ́n ti sunkún síta. Wọ́n congratulate gbogbo àwọn tí àwọn fámílì wọn tí wọ́n padà sílé láyọ̀ àtàlàáfíà. Wọ́n bá wọn congratulate wọ́n ní ṣùgbọ́n lọ́dọ̀ tàwọn ìbànújẹ́ ni ó máa ṣe o àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ wọ́n ní the family of Michael Olúgbadé Oyedokun, one of the teachers who was killed during the abduction of pupils and teachers in Orire local government area of Oyo State, has expressed mixed emotions following the rescue of the remaining victims, saying while other families are celebrating their loved ones, that they will never experience such joy. Meaning they will never experience the kind of joy those other people are experiencing. Now reacting after the release of the abducted pupils and the teachers on Friday, Oluwabukolami, who identified herself as Oyedokun's niece and then has served as the family spokesperson since the incident on Instagram, said the return of the victims could not erase the pain of losing her own uncle. Now, in a post shared on Instagram, she congratulated the rescued victims and their families, but lamented that her uncle would never return home. So serious. Now, according to her statement, she made it clear that her uncle, Mr. Michael Olúgbadé Oyedokun, will never come home. He was taken from them and then his life was brutally cut short. Their joy is incomplete because one chair at their table will remain empty forever, according to her statement. Ó mà ṣe o. Àdúrà tiwa ni wípé kí Elédùmarè kó bá wa tẹ́ Mr. Michael Olúgbadé Oyedokun sí afẹ́fẹ́ rere. Ikú gbóná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé àwọn ẹnikẹ́ni tí ó lọ́wọ́ nínú ikú ọ̀gbẹ́ni yìí ikú gbígbóná ló máa kú. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè yìí ó máa ṣe o. Tó bá tẹ̀ jẹ́ pé okay o
àwọn kan pa pé politics ni, so ṣó wá yẹ kẹ́ pa àwọn ẹni ẹlẹ́ni, kẹ́ fi ẹ̀mí ẹlẹ́mìí dì nítorí pé ẹ̀yin ń jà fún ara yín, because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí, àwọn ará bíi tí ẹ arrest, tẹ́ ẹ gbé, tẹ́ ẹ kidnap, tẹ́ ẹ ṣe oríṣiríṣi pẹ̀lú wọn yìí, wọn ò ṣẹ̀yìn, wọn ò fọjọ́ kankan ṣẹ̀yìn, most especially àwọn ọmọ kéékèèké, ó mà ṣe o, àwọn ọmọ kéékèèké tí ẹ fìyà jẹ for about 56 days, kí ló dé? Nítorí pé kí ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn jẹ́ ọmọ Nàìjíríà ni? Because kò wá yé wa. Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ ọmọ ìlú yìí? Àbí ẹ̀ṣẹ̀ ni kó jẹ́ ọmọ Yorùbá? Àbí ẹ̀ṣẹ̀ ni pé okay o, ọmọ Yorùbá ló ń rule? Because we don't understand. Ẹ wo bọ́n kàn ṣe ń fi ẹ̀mí àwọn èèyàn, wọ́n kàn fi ń ta kite nílùú yẹn. You can imagine. Àwọn ẹbí kan ni wọ́n pa lẹ́kún lọ yìí. Ẹ dẹ̀ bẹ orí ẹni ẹlẹ́ni because of your own happiness. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Our prayer is that the good Lord will give the family of this man, late Mr. Michael Oyedokun, fortitude to bear the loss. Kò ń ṣe nǹkan tó dáa. A máa ń sọ kinní yìí pé the same ìlú tí ẹ̀ ń fìyà jẹ àwọn ọmọ ìlú, ebi ń pa ọmọ ìlú, fún wọn lóúnjẹ, àwọn ọmọ ìlú wọ́n ń struggle fúnra wọn just to become a better person, yet ẹ tún pa wọ́n. Kí ni ẹ̀ṣẹ̀ wọn? Fún wọn ní kò sọ́nà, kò sí owó, kò sí oúnjẹ, pèsè iṣẹ́. Okay, àwọn ẹni ẹlẹ́ni now wọ́n tún wá lọ wáṣẹ́ fúnra wọn just to be able to fend for themselves. At the end of the day, ẹ tún lọ síbi tán wà, ẹ tún máa jí wọn gbé, ẹ tún pa wọ́n dànù. Kí ló dé? Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ ọmọ Nàìjíríà ni? Ó mà ṣe o. Àwọn Yorùbá máa ní ẹní kan ló mọ̀. Ní ìdílé wọn lọ́hùn, ó mà ṣe o. Àfi Ọlọ́run nìkan ni ló máa settle wọn ní family wọn lọ́hùn yẹn, because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí kò dáa o, kò dáa o. Ẹ rántí wípé èèyàn tí ẹ̀yin ò lè dá, Ọlọ́run nìkan ló lè dá, ẹ dẹ̀ ń pa. Ẹni máa dẹ̀ bẹ̀ wọ́n títí, ó bẹ̀ wọ́n, kò sí nǹkan tí ò fi bẹ̀ wọ́n tán. Pẹ̀sù make sure pé ṣáà gé lọ́rùn. Ikú gbígbóná, àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Ẹ̀yin èèyàn wa, bó ṣe rí rèé lórí eléyìí o, àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Kí ni ẹ rí láti sọ sí ọ̀rọ̀ yìí? Jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ tuntun, ìtúpalẹ̀ mìíràn. Ó tún wá dọjọ́ mi o, ọjọ́ rẹ̀. Ẹ try kẹ́ fún iṣẹ́ yìí ní like, ẹ share, ẹ jẹ́ kó dé ibi tó yẹ kó dé. Tẹ́ bá máa share tó máa fi dọ́dọ̀ àwọn family yẹn kán lè mọ̀ pé àwọn èèyàn gan, wọ́n console, they are condoling with the family. Ó yé yín, ẹ jẹ́ kí ó dé ibi tó yẹ kó dé. Elédùmarè á tẹ́ máa yẹn sí afẹ́fẹ́ rere. Miss Gentle, so rest in perfect peace. A ní jù báyìí lọ lórí eléyìí, a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wò. Ẹni tó bá lámà bọ̀ láàní dé bá, k'Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.